ẹ̀yin ará mi bá mi kà lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Tó bá ti ń dọ́dọ̀ yín, tó bá ti ń kàn yín láì mọ́ bá wa share rẹ̀, ẹ mọ́ bá wa subscribe sórí YouTube wa. Ẹ bá wa share rẹ̀ sí èèyàn ogún. Kẹ̀dẹ̀ bá wa follow page wa. Ẹ jọ̀ọ́ abẹ́yìn ni. Mo fẹ́ sọ̀rọ̀ nípa obìnrin tí inú rẹ̀ bá ń gbóná. Inú gbígbóná, ooru inú, wọ́n á máa pè bẹ́ẹ̀. Inú gbígbóná, ooru inú, a máa yára láti pa gbogbo egg tó fẹ́ dọmọ lára obìnrin. Tí inú obìnrin bá ti ń gbóná, kódà èmi á máa gbóná dé ìta. Mo wá fẹ́ ṣàlàyé ní tá a lè lò fún, tá a fi kí ọ̀rẹ́ tí ó sì lọ ráúráú. Ẹ bá mi follow page yìí, ẹ bá subscribe sí YouTube wa, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ bá follow wa ní TikTok náà, Àṣírí Ọjọ́ Ìbí náà ní TikTok. More share, more gain. More share, more gain. 07033349598. Ẹ lọ bá mi lọ sí ìdí igi àkókò. Ẹ bá mi lọ sí ìdí igi àkókò. Igi àkókò ni igi tá a fi máa jẹ oyè. Tẹ́ bá ti wá dèdì rẹ̀, ẹ bá mi bó èpo rẹ̀, tí wọ́n ń pè ní èpo igi lélẹ́yìí. Torí ẹlòmíì ò mọ̀ tán pè ní èpo igi. Ọ̀tọ̀ ní ewé igi, ọ̀tọ̀ ní èpo rẹ̀, ọ̀tọ̀ ní ewé, ọ̀tọ̀ ní èpo rẹ̀, ọ̀tọ̀ ní root ẹ̀ tá à ń pè ní egbò rẹ̀. Tẹ́ bá ti débẹ̀, ẹ bá mi ha èpo yẹn, fi àdá ha púpọ̀ dáadáa. Ẹ bó èpo rẹ̀, ẹ bó kọ́fà rẹ̀, ara rẹ̀, ẹ bó púpọ̀ dáadáa. Tẹ́ bá ti wá bó tó pọ̀ dáadáa, ẹ wá bá mi sè é lórí iná. Tẹ́ bá ti sè é lórí iná, ẹ sè é láìpẹ́ bí an hour kó tó wákàtí kan. Ẹ sè kó tó bí wákàtí kan. Ẹ wá omi kó pọ̀, kó tó bí omi bí 6 liters kẹ́ fi sè é kó tó bí wákàtí kan. Nígbà tó bá fi tó bí wákàtí kan, omi yẹn ti máa reduce tó bí 5 or 4.5 liters. Tẹ́ bá ti wá sè é, tó bá ti jiná, ẹ wá sọ fún ẹni tí ooru inú ń dà láàmú àbí ẹni tí inú rẹ̀ ń gbóná. Ẹni kó rọ́ sínú 5 liters padà. Tó bá ti rọ́ sínú rẹ̀, kó wá gbé sínú ilé. Kó lọ ra káfúrà pẹlẹbẹ bóyá bí 4, káfúrà pẹlẹbẹ bí 4. Kó dà sínú rẹ̀. Kẹ́ni náà máa mú. Pẹ̀lú ògo Ọlọ́run, inshallah bi qudratillahi ta'ala. Gbogbo ohun tí ń jẹ́ ìran ooru inú, inú gbígbóná ni, ara gbígbóná inú ni, ara gbígbóná òde ni, yóò lọ, yóò kúrò nínú ayé ń tọ̀ yanyan. Dákun bá mi share rẹ̀, bá mi share rẹ̀. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ewé àkókò, èpo àkókò fún inú gbígbóná, fún ooru inú, èpo àkókò àti káfúrà pẹlẹbẹ. Kí ẹni náà kó máa mú, kó dà sínú ẹ̀, yóò máa dissolve sínú ẹ̀ tiẹ̀. Kó bẹ̀rẹ̀ sí ní máa mú láàárọ̀ tó bá ti jẹun tán. Kó mú odidi kọ́ọ̀pù kan. Kó mú kọ́ọ̀pù kan, kó yó dáadáa, kó yó kẹ́rì, inshallah. Ẹ bá mi share, the more you share, the more you gain. Thanks so much. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀.